Sunday Igboho fárígá ó lọ kìlọ̀ fáwọn Fúlàní Ìgbòho pé kí wọ́n so ewé agbéjẹ́mọ́wọ́. ẹ bá mi sọ fún pé bí mo ṣe wáì mi ò bá jà wá àlàáfíà mo bá wa ohun tí ń ṣẹlẹ̀ ń gbòó mi ò fọwọ́ sí kán pé gbogbo àwọn èèyàn wọn pátápátá jíjí gbé tó ń gbà àwọn èèyàn òtítọ́ tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń gbòó ń bí àwọn iṣẹ́ tẹ́ jí gbé tánìkan mo wà ní fún yín lówó tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń bí àní kọ́ bàtà fẹ́ni kankan á lè wọn kó lu wà pátápátá ẹ̀tọ́ tọwọ́ tí wọ́n á ní bá dé bà kò ní fara dé lọ sọ fún. Laji Deko, láti mọ́kà ẹ̀ mọ́kà gbé fún wa. Nagode. Láti mọ́kà ẹ̀ mọ́kà gbé fún wa. Nagode. Láti mọ́kà ẹ̀ mọ́kà gbé fún wa. Nagode. Láti dè so de fada ba. Alhamdulillah. Ba mu son fada mu. Láti dè so de fada ba. Ba mu son fada mu. Abin da yake so. Na'am. Ka tara mutanen ku. Duhula ne. Gaba da ke na wanga na mu wani yake Igboho ga ku yi meeting. Aka sake doki mutanen mu. Láti musu doki kayan ku wuce. Ya sake dawowa aka doki mutanen mu. A kuma sallah. ṣùgbọ́n tó ń bá ti jiyàn gbé mọ́ tí ò sí wàhálà kankan mọ́ àwa náà fọ́ kọ́mọ gbé lálàáfíà kọ́mọ ṣiṣẹ́ wọn. Ya ce maka ya hada maka ko ba sake doka mutane ba wallahi ya so babu wani wahala Allah ba mu zaman lafiya. kuma aka sake doke mutum na gari ga du kula da yake cikin gari ga Kẹ̀lẹ́ sọ fún gbogbo àwọn Fúlàní tó wà wàá sọ láàrin fún un pé mo ní kó pe àwọn ọmọ rẹ̀ wọ́n ń fi ẹ̀sùn kan àwọn ọmọ rẹ̀ pé àwọn náà ń jiyàn gbé wọ́n sì ń jalè kó pe àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí tó lágbára láti àtìkò yìí òní ní 20 June 2026 láti èní yìí lọ ń gbọ́dọ̀ gbọ́mọ́. Alhaji Na'am. ya ce maka yaranka mutane suna maganar su a cikin gari cikin gari waya kira halunsu ba su da kyau su da mata maka suna ka hada musu su yi da hankali ko ba su yi da hankali ba ana fasa musu yi da duka biyu Guda nawa ne? wai kana ji saura ka je na zuwa wai du yaran ka gbogbo Fúlàní pátápátá kira su ni gbogbo yaran ka ne yaran naka wai kira yaranka a ga musu duk abin da suka yi a cikin gari ba wanda ba su kai kara ba a wurin ranka daidai a ibada ka gane ko to daga nan yanzu ma aka mata ka dan musu maganan bayani ka ga musu ka ce ko ni lokacin da yanzu ka yi abin da bai da can an ka kama su ba ruwanka ka gane ko aboki da suka yi ka wada musu su bere ke aboki wanda ba su da kore su ta da su ko ba su tare da su aka gani su aka saka hoji a gobe tira Allah tsare. wai duk yaran nan kuma ma in ka da wani aboki a cikin gari ma ko ina ma ko daga ibati ne in sun ka zo wajen su ka kira su yaran ka ma ka ga ma yaran ka kada su yi wannan abu ma in sun kai wannan abu mai gida ya ce sai su yi banda nan a cikin gari ka gane ko ya sa èyí tí mo sọ fún yẹn wai abin da wanda ya ga maka ne òun ni gbogbo wai ka ji magana shi Na ji magana shi. wai ka ji Na ji magana shi. wai ne sọ ba Na ji magana shi. ko ya wanga da ya ce tí mo bá tún Wallahi na gbọ́ ji pé magana shi. wọ́n jiyàn gbé Kuma duk yadda mutane suka jin tsoron shi. ka ji abin da Ka jin tsoron shi. ka ji magana ka ji abin da ranka ne ya ce wai iya ji labari an ka sata wani a cikin gari ma yanzu ma tí n bá tún gbọ́ wọ́n jiyàn gbé nínú bàbá mi ń bí ba zai yi kwarai ba ka gane abin da ya ce gbogbo ọmọ tó bá náà máa yẹn o máa wai bá wọn jà bindigogin gan da tí ara wọn suna da máa shi kọ. za su halbe shi su kama wanda zai kama tuku amma zai dan kashe kowa ne a cikin gari ṣùgbọ́n tí wọ́n bá ti jiyàn gbé tálàfíà wà bí ṣe ń wà láti ilẹ̀ kó tó pé wọ́n change nǹkan sí tí wọ́n sọ̀yàn jí gbígbé di business tí wọ́n dá màálù mọ́ tó ṣe pé yẹn ni wọ́n ń dà tó ń jí gbé wàhálà ni ṣùgbọ́n tó bá ti sí yẹn àlàáfíà wai kálukọ́ mọ́ sí in ba sẹ́yìn. wani in ba wani abun ba wani masalla ba abin da ranka ne da ya ce kenan wai kowa ya dan zauna nashi amma abu ya haru a cikin gari ma shi zai zo ya kawo wannan babban surutu ma a zuwa yi bura'u ba abin da ranka ne da ya ce kenan Allah tsare. Allah tsare. Nagode. 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 Minti biyu. To yanzu kamar wannan bayanin da ya zo ina ji ya yi gaya man kasan nan gidana ne. eh Kuma abokin shi ya sai man wurin ba. Muka zauna lafiya. ó ní ó ní ọ̀rẹ́ òun náà ló ta ó ní ọ̀rẹ́ yín ọ̀rẹ́ rẹ̀ ló fún òun ní màálù ilé òun ní mọ́tà fún òun ó ní ilé òun èmi mọ̀ òun sì ti wá bí ẹni tó fún níbí
bákan náà ẹni ò jiyàn pé ẹni tó fún bí òun ní fọ́mà alága wa nígbò wọ́n á máa gbọ́n tí mo fẹ́ sọ fún ó gbàgbé tó fún bí o èmi lè gbé kó bí ó gbàgbé tó fún bí èmi Sunday Igboho lèmi ń sọ̀rọ̀ fún àlàáfíà ni mo fẹ́ ń gbò ó ń bí àlàáfíà ni mo fẹ́ kájọ mọ́ gbé fọ́ọ̀mù ọgbẹ́ pẹ̀lú àwọn fámìlì mi ń bí lálàáfíà ni o lálàáfíà bá ti wà wọn ò dẹ̀ gbọ́dọ̀ bó fún àwọn ẹnì kankan jẹ́ mọ́ wai kara sanu ya shiga wani cikin gbọ́dọ̀ bó kó jẹ́ mọ́ ya je ci a kawo karan da kuma a kira ranka dai da ibada a ga abin ya ji abin da ba sai jin daɗi ba abin da ya ci ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu bá sọ fún ó fi òfin gbà yẹn kéèyàn gbé níbi tó bá wù Nàìjíríà àwọn níta náà fọwọ́ sí ṣùgbọ́n ọ̀tọ̀ bá ti wá ní òní bá wa fi àlàáfíà gbé ẹ mọ̀ jí wa gbé ni ẹ mọ̀ pa wá ẹ mọ̀ polóyún pa kúkúrú pa gígùn ẹ nílé bá wa gbé ẹ kò mí àwọn ọ̀dẹ Ìgbòho dẹ̀ rẹ̀ àgbẹ̀là iṣẹ́ òkú làwọn bàbá tí wọ́n ń ṣe ń bí ẹ lè jí wa gbé kẹrin amó àló tá a fún yín ẹ fìlú wa lẹ̀ ni ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ara rẹ lọ pàápàá sọ fún ẹ bá ń ṣèdè fún ẹ ṣàwùjọ ẹ. ọmọ sọ Tinubu zai so su ba lahiya kowa da kowa buwate ore mutum bai so su ba lahiya a kore shi za a kore shi a cikin ni dai ina hada ma mutane zan hada masu zan hada masu zan hada masu zan kira mitin kamar yadda aka zo gida ẹni kò pè mítì kó pé gbogbo àwọn ọmọ wọn kó bá wọn sọ̀rọ̀. kowa ga fuska na ina ji ka ji abin da ya faru a kan ranka da ya so daga Ibadan ko ina ne so mu ka san ai sata wani naji kuma ku naji labari ai sata wani yaro kanana yaro ne wani da cijo ai sata kuma ba su san wurin da sun kaje da shi ba akwai lokacin da an kai sata mutum uku a can yi gobe ko ba haka ba an kai musu kudi ma an kashe guda mai ciki ma ciki an kashe shi ka ji labari ko bilere oloyin to ke ma yanzu ka san in wannan su yi yaranka duk abokin da yana da shi ko ina ma kamata daga nan yanzu ma ka ga musu in sun ka so ka kore su ma ka kore su ba abin da ka san kai da shi ka san wannan abu shi zai kawo maka kai da cijo ne ko ba haka ba to yi yaro kanana ya ji an kawo maka abin da bai da kyau ka san kai da cijo za ka kama ko ba haka ba za ka kama kuma ga su gaban mu yanzu na yaro ko guda ai ni kadai ne a cikin wannan yaro ba yanzu ga su gaban Najeriya ba ko ba haka ba Sunday Igboho shine ko Obanwa ne bai zan shi ba cikin gari na san duk wanda zai zo ya mutu ne bai zan shi ba na san a ga ma haka yake kaga daga ganin shi guda duk inda na ganci ko hoton shi wallahi zan gane shi na san kowaye na san kowaye kaga maka nan gari cikin kaju ka ga mashi kuma wajen na kuma ba mu so ko guda mu zo akwai wanda ya ji an dawo kuma wai an ji an dawo da wani yara na ne suka kunshe shi yara na ba yaran ka bane ba yaran shi bane su abin ga su mai horo tare suka je suka bayyana su horo tare suka je suka bayyana ba yaran ka bane àwọn ọmọ wọn lọ sọ àwọn amọ̀gì lóko wa ń bí ọmọ ọlọ́mọ tí ń lóko tí ń dàpọ̀ ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ mọ̀gì tó bá jẹ́ pé àbárí sásìkò ọmọ yẹn máa kú síbẹ̀ lọ tábà ní sásìkò ọmọ yẹn máa kú nílùú bàbá wa gbogbo orú bàbá yẹn kó dúpẹ́ fọlọ́run pé àwọn bàbá ẹni mọ́ ní ìfọ́sẹ̀ wà yìí wọ́n dúpẹ́ fọlọ́run alhamdulillah kuma na gode mashi jama'a kuma mun yi kamari yaron ka ya uku sun hama buna